ọba abdulrasheed olúwo tilẹ̀ wò mà ti jáde lẹ́ẹ̀kan sí o láti fọ̀rọ̀ ránṣẹ́ sí gbogbo àwọn kábíyèsí. bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí kan àwọn oníṣẹ̀ṣe gan pàápàá. kí nìdí tí kábíyèsí fi ní kí àwọn kábíyèsí tó kù kí wọ́n jáwọ́ nínú ìbọ̀rìṣà? kábíyèsí olúwo ilẹ̀ Ìwó wọ́n ní iṣẹ́ ọba mà ní láti máa sọ̀rọ̀ Ọlọ́run, yàtọ̀ sí wípé iṣẹ́ àwọn àáfàá ni wípé iṣẹ́ kábíyèsí ó níṣe pẹ̀lú ẹni tó jẹ́ àrólé fún ọba àwọn ọba tó jẹ́ Ọlọ́run. nínú fọ́nrán yìí lẹ ti máa gbọ́ àwọn ìdí pàtàkì tí ìbọ̀rìṣà ṣe gbọ́dọ̀ dópin láàárín àwọn kábíyèsí. ọ̀pọ̀ ọgbà náà ni ọ̀rọ̀ Olúwo máa ń kan àwọn oníṣẹ̀ṣe léwo torí pé ọ̀rọ̀ ìbọ̀rìṣà yìí wà lára ẹ̀sìn wọn. èyí sì jẹ́ tí máa ń mú kí Tani Ọlọ́run, olóyè ẹlẹ́bùúbọn àti àwọn onímọ̀ àṣà ilẹ̀ Yorùbá jáde lórí ọ̀rọ̀ Olúwo láti fún wọn lésì. tẹ́ ẹ bá rántí wípé níbi ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn náà ni ọ̀rọ̀ dé orí ayélujára káàkiri tá a sì rí inú fọ́nrán níbi tí kábíyèsí ti ṣí orí wọn lẹ̀ táwọn èèyàn sì sọ oríṣiríṣi nípa ìgbà kan tiẹ̀ wà tí wọ́n wọ súùtù táwọn kan ní wọ́n dàbí magician pé kí ló dé tí kábíyèsí máa wọrú aṣọ yìí lọ sóde. oríṣiríṣi ni àwọn èèyàn ti sọ pàápàá nípa bí wọ́n ṣe máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ àwọn kábíyèsí tó kù pé kí wọ́n jáwọ́ nínú ọ̀rọ̀ ìbọ̀rìṣà. ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lẹ́nu Olúwo tilẹ̀ Ìwó. Welcome to CrossBlogX TV. Remember to like, share and follow us. ìwọ ṣàdúrà, ìwọ tó tiẹ̀ fẹ́ máa bọ Ṣàngó ṣàdúrà pé irú àtúbọ̀tán Ṣàngó ni àtúbọ̀tán rẹ̀. kọ́kọ́ sọ̀yàn náà o tó mọ̀ pé ọ̀dọ́ rẹ̀ lọ́mọ gbà lóòdù Olódùmarè. sọ pé irú ayé tó ṣe o, irú ayé rẹ̀ àti bí àtúbọ̀tán rẹ̀ ṣe rí kọjá ti àtọmọ rẹ̀. o ní àtúbọ̀tán ya ní kọjá tiẹ̀. kábíyèsí sọ̀rọ̀ nípa ìbọ̀rìṣà, ìdí tí àwọn kábíyèsí ṣe gbọ́dọ̀ yẹra fún ìbọ̀rìṣà. èèyàn àǹfààní dákìlú nà ẹjẹ́ àsìláka yìí pàápàá odidi ọba ìlú tó yẹ kó máa rólé fún Ọlọ́run. àwọn ọba yẹn ipò wọn ju pọ̀ àfáà lọ, ipò wọn ju pọ̀ pásítọ̀ lọ. àfáà ẹ̀yin nìránṣẹ́ Ọlọ́run, ọba ni àrólé Ọlọ́run. ta ló yẹ kó máa sọ̀rọ̀ ọba àwọn ọba jù? èmi ò bá sẹ́yìn ṣe òyìn àfáà tó yẹ máa rò pé bóyá ẹ ń ṣe wá sí ọ̀hún tí iṣẹ́ ọba ni láti sọ̀rọ̀ Ọlọ́run ọba. kò níṣẹ́ míì, iṣẹ́ tèmi lèmi ń ṣe. ọkàn ìyá yín lẹ́nu pé ọba àkọ́kọ́ tẹ́ẹ̀rì tí ó máa sọ bẹ́ẹ̀ nu ọwọ́ nǹkan tuntun wá jẹ́ ṣẹlẹ̀ pé bí wọ́n bá fún ọmọ yìí bá fún Yorùbá sàláàdì yóò ní àmàlà mọ̀ fẹ́. àbẹ̀bà sàláàdì ó sì ṣe dáadáa fún ara. ẹ bá rí màálù tó fi ń sara ìjẹun ti jẹ màálù ìjẹun kí ni máa jẹ? kí ni ẹṣin jẹ? ẹṣin lọ sàn àbòjù. tẹ́ bá léèyàn ní, tẹ́ bá lọ́kùnrin ní agbára ẹṣin, ẹ̀yin ìyá ẹ sá fún o. Ọlọ́run ọ̀wá dá kankan ó ní ládìí ẹ̀sìn. bí kankan bá ní ládìí ẹ̀sìn. ẹ̀sìn kọ́ wa tó ní tí ì máa.
kábíyèsí sọ̀rọ̀ nípa ìbọ̀rìṣà, ìdí tí àwọn kábíyèsí ṣe gbọ́dọ̀ yẹra fún ìbọ̀rìṣà. ó ní o ò ní pamọ́ tiẹ̀ ọmọ ọlọ́mọ náà máa pa èèyàn ní máa pa tiẹ̀ tí wọ́n máa gbé káàkiri ọ̀pọ̀lọpọ̀ gbọ́ máa tiẹ̀ gángan káàkiri màálù tó bá ṣẹ̀ tọ́lọ́ ń bá sọ ẹ̀mí ẹ̀ sínú ẹṣin àbí màálù ojoojúmọ́ wọn máa pa ọ̀jẹ̀ àgbà bẹ́ẹ̀ ni iye ẹ̀mí tí wọn náà bá pa ìgbà náà wọ́n ìpọ́. a bá ń sọ̀rọ̀ nípa àwọn kábíyèsí tó wà controversial tó jẹ́ wípé bí wọ́n bá ti ju ọ̀rọ̀ wọn lẹ̀ báyìí á sì di ohun tí àwọn èèyàn gbà bí gbá ọtí pàápàá tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn òun náà ni kábíyèsí olúwo, nítorí pé ó jọ pé kábíyèsí yìí dá dúró ohun tán sì gbàgbọ́ ni wọ́n gbàgbọ́, bóyá àwọn tó kù bóyá wọ́n gbà bẹ́ẹ̀ o àbí wọn ò gbà bẹ́ẹ̀. àmọ́ ìgbà kan wà tí bàbá ẹlẹ́bù òbọ̀n jáde pé kábíyèsí lórí ọ̀rọ̀ ìbọ̀rìṣà àti ọ̀rọ̀ ìṣẹ̀ṣe tí wọ́n ní kí àwọn kábíyèsí tó kù kí wọ́n yẹra fún, ní bàbá ẹlẹ́bù òbọ̀n sọ ń gbà yẹn pé ẹni tó bá máa jọba ó ṣàyẹ kó ṣetán láti tẹ̀lé gbogbo àṣà àti gbogbo ìṣẹ̀ṣe tí ó bá jíjọba wáyé. Kí ló wá dé tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí àwọn kábíyèsí tí wọ́n bá ti gorí ìtẹ́ ọba ni wọ́n á máa sọ wípé káwọn èèyàn yẹra fún ìṣẹ̀ṣe. ẹ̀yin èèyàn wa kí lè ròyìn, nítorí pé báwo la ṣe fẹ́ yọ ìbọ̀rìṣà kúrò nínú ìṣẹ̀ṣe, báwo la ṣe fẹ́ yọ ìṣẹ̀ṣe kúrò nínú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá? ọ̀rọ̀ yìí lágbára o. kí lè ròyìn nípa gbogbo èyí tí kábíyèsí olúwo sọ nípa fífi ìbọ̀rìṣà sílẹ̀, bó ṣe yẹ kí àwọn ọba tó kù kí wọ́n jáwọ́ nínú ìwà ìbọ̀rìṣà, tí ọ̀rọ̀ náà sì kan àwọn oníṣẹ̀ṣe? Drop comment yín. Remember to like, share and follow us. Thanks for watching.